sí yìnbọn yẹn so everybody wá ń sá so wọ́n ti wá rush security wa fún níbọn bí èmi ló kọ títí àwọn yìnbọn yẹn sí àti wá yá ó ṣàgbébọn yẹn lọ́wọ́ lọ́wọ́ wa pé everybody máa sùn lẹ̀ wọ́n tẹ̀lé wọn ní church àwọn abúlé church náà wọ́n bẹ̀rẹ̀ sí àìgbọ́n aláàjọ wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn bàtà ń yìnbọn yẹn títí everybody ṣáà ń sá wọn tá à ṣe àwọn tó ń lọ sórí pews wọ́n lọ sá pamọ́ síbẹ̀ wọ́n lọ fà wọ́n jáde báwa tó kù sí ń sá nìyẹn kí tàbí sá lọ tó àwọn tó wá yẹn wọ́n fẹ́ tó 30 wọ́n pọ̀ gbogbo àwọn tó wọlé yẹn kò sẹ́ni tó kò sẹ́ni tí ó gbé bọ̀ kò sí gbogbo wọn ló gbé bọ̀ tó bá ti rí nìyẹn wọ́n pa àwọn mẹ́ta ẹnìkẹrin àti ìmọ̀ alfa so àwọn tán gbé ó jẹ́ 35 èèyàn náà kó lọ báyìí láti kó wọnú igbó tá àti ìgbúrò wọn rárá wọn àdẹ tí pé up to this time this time àti ìpè wọn kò ẹni wọdà à ń retí àwọn ọlọ́pàá gan wọn kàn yín tí àgàsì ni wọn wá àdé iṣẹ́ tó ṣe fún wa wọn kàn yín tí àgàsì ni pàtàkì tó kó òbí káfẹ́ wọn lọ lé àrínà so àwọn ọdẹ tó fẹ́ jáde tí àgàsì yẹn náà bẹ̀rẹ̀ sí bí disturb wọn kálukú wá ń sá sẹ́yìn tí wọn àríyàn wá lọ́wọ́ lálẹ́ àná yẹn tó wà fún everybody fi túká so àwọn tó kù yẹn la wá lọ àwọn ẹnìkan wà ní òsì àwọn méjì àti sin àwọn méjì báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tó tá a bá nípa lọ ìjọba lè rí 100 bẹ́ẹ̀ nítorí wọ́n sá lọ́pọ̀lọpọ̀ kódà ọkùnrin kan jókòó tẹ́gbẹ́